Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ orúkọ àwọn oṣù ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ní èdè Yorùbá a ò mọ̀. Tá bá bi ọ̀pọ̀lọpọ̀ wa léèrè nísìnyí pé kí ni December ní èdè Yorùbá, a ò mọ̀. Ní báyìí, àwọn oṣù ní èdè Yorùbá òun ni a ti kọ yìí kí a lè mọ̀. Ṣé ẹ̀yin mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ẹ ṣẹ̀ fẹ́ mọ̀ ni? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí. Oṣù àkọ́kọ́ tó jẹ́ January òun ni oṣù Ṣẹẹrẹ ní èdè Yorùbá. Oṣù kejì tó jẹ́ February òun ni Èrèlé. Oṣù kẹta March òun ni Ẹrẹ́nà. Oṣù kẹrin April òun ni Igbe. Oṣù karùn-ún tó jẹ́ May oṣù Èbìbí. Oṣù kẹfà tó jẹ́ June òun ni oṣù Òkúdù. Oṣù keje tó jẹ́ July òun ni oṣù Agẹmọ. Oṣù kẹjọ tó jẹ́ August òun ni oṣù Ògún. Oṣù kẹsàn-án tó jẹ́ September òun ni oṣù Ọ̀wẹ̀wẹ̀. Oṣù kẹwàá tó jẹ́ October òun ni Ọ̀wàwà. Oṣù kọkànlá èyí tá a wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ November òun ni Bélú. Oṣù kejìlá tí a máa kàn tó kẹ́yìn tó parí gbogbo ọdún òun ni December tí ń jẹ́ oṣù Ọ̀pẹ. Tí ẹ ò bá tí mọ̀, mo lérò pé ẹ ti mọ̀ báyìí. Ẹ fi ṣọwọ́ sẹ́ni tí ò tí mọ̀ náà káwọn náà mọ̀. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín ní abala àríwísí. Ẹ ṣeun, a dúpẹ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà láti máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. A dúpẹ́. Ojúlówó Yorùbá ìkànnì.